tó mo kí yín o ìyá mi bàbá mi níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní àti máa gbọ́ wa wípé ẹ mà kálẹ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ lásìkò tẹ́ ẹ bá fi ń gbọ́ wa o wípé etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di bákan náà ojú tẹ́ ẹ sì fi ń rí wa náà kò tún ní fọ́ ó ti ṣẹlẹ̀ ó ti dojú ẹ̀ nítorí wípé pẹ̀lú gbogbo bí nǹkan ṣe ń lọ yìí kò sí àrídájú pé àwọn Yíbò wọ́n á gba òmìnira wọn. Bẹ́ẹ̀ ni nítorí wípé pẹ̀lú bí àrídájú nǹkan ṣe ń lọ yìí ṣé ẹ̀ṣẹ̀ ni self-determination ni ṣé is it a crime? Is self-determination a crime? Why tó fi wá jẹ́ pé àwọn Yíbò yìí náà wọ́n ti wá sọ gbogbo ẹ̀ wọ́n ti wá sọ di bó bá lè kú ó kú bó bá lè ya ó ya àdẹ̀là fẹ́ gba òmìnira pẹ̀lú bí wọ́n bá ń bá nǹkan tó ń ṣe yìí lọ bẹ́ẹ̀ ó ṣeé ṣe kí òmìnira má padà bọ́ sí wọn lọ́wọ́ ṣùgbọ́n ọ̀nà wo la wá lè gbà láti rí i pé a ṣẹ́gun aborí ogun tó wà yìí ọ̀nà kan ṣoṣo tí mo rí pa lè gbà ojú wípé tí gbogbo wa bá parapọ̀ ká fohùn ṣọ̀kan ká ṣẹ́gun ọ̀tá ìlú bẹ́ẹ̀ ni ká ṣẹ́gun ìlú ká ṣẹ́gun wọn Nàìjíríà nítorí wọn Nàìjíríà yìí odidi òmíràn ni tí ò fẹ́ káwọn èèyàn ó jáde lábẹ́ òun kọ̀ràn kó wá jẹ́ kí àwọn Yíbò náà fi ọgbọ́n ṣe é wàràwùrù ló fẹ́ fi rédà lórí ìkọ́ tá a dẹ̀ mọ̀ pé ìkánjú ò lábẹ́ gbóná nítorí wípé yóò jóni láwọn. Ẹ wò ó self-determination is not a crime in Nigeria but it will ask the way you will put it ó máa ní bó ṣe gbélẹ̀ tí ò ní sí nítorí tá a bá sọ gbogbo ọ̀nà ni àwọn ìjọba yìí wọ́n á fi rí i pé àwọn paná òmìnira yẹ́nì torí gbogbo ọ̀nà ni wọ́n máa gbà nítorí wípé wọn ò fẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà wọn ò fẹ́ kó pín wọ́n ṣàǹdúró bí àpẹẹrẹ ẹ ṣáà gbọ́ nǹkan tí bàbá Ọbásanjọ́ gan sọ láìpẹ́ bàbá Ọbásanjọ́ fi ń jẹ́ kó yé wa pé kókó ẹ̀mí òun kan òun máa fi jà fún wọn Nàìjíríà ni láti fi hàn pé àwọn arábí yóò nífẹ̀ẹ́ wa dénú wọ́n ṣàfẹ́ ká wà lójú kan ká máa jẹ ìyà yìí lọ nìṣó ìdí nìyí tó fi jẹ́ wípé tí ẹ bá fẹ́ bá irú àwọn ìjọba bẹ́ẹ̀ jà a gbọ́dọ̀ dìde ká fẹnu ṣọ̀kan ká pohùn pọ̀ nítorí ohùn kan là lùkò ń ké wípé Yorùbá nation wa la fẹ́ òmìnira wa la fẹ́ pé kí wọ́n pín orílẹ̀-èdè yìí nítorí wọ́n kọ̀ láti pín orílẹ̀-èdè yìí nítorí àwọn àǹfààní tí wọ́n rí bẹ́ẹ̀ ni nítorí àwọn ìjẹkújẹ àti òǹgbẹ́nusí tí wọ́n rí wọn ò fẹ́ kó dáwọ́ dúró torí ẹ̀ ló ṣe dàbí wípé wọ́n ṣàn wá gbogbo ọ̀nà wọ́n ń wá gbogbo ète láti lè rí wípé kò sí bí orílẹ̀-èdè ṣe fẹ́ pín wọ́n ń wá gbogbo ọgbọ́n àlùmọ̀kọ́rẹ́ láti rí pé orílẹ̀-èdè yóò pín rárá ṣé ẹ mọ̀ wípé ara wọ̀nranwọ̀nran ìwàràwùrù àwọn ará Yánmírìn òun náà ń sìn ṣé ẹ mọ̀ pé Simon Ekpan wọ́n ti mú sílẹ̀ ó ti kó sọ́wọ́ débi wípé ìròyìn ti jẹ́ kó yé wa pé ọwọ́ ti tẹ̀ wọ́n dẹ̀ ti detain Simon Ekpan sílẹ̀ ara nǹkan táwọn wèrè Fúlàní yìí rí nìyẹn ṣé ẹ mọ̀ pé tẹ́ ẹ bá gbàgbé Nnamdi Kanu náà wọ́n sì múlẹ̀ ni wọ́n rà á lẹ̀ ni pẹ̀lú gbogbo ọgbọ́n pẹ̀lú gbogbo ète pẹ̀lú gbogbo wèrè àwọn Yíbò gan tí wọ́n rò pé táwọn bá da gbogbo ẹ̀rù wọn á filẹ̀ ṣe rí i pé ìjọba ò gbà kẹ́ ẹ lè mọ̀ wípé ọgbọ́n ní kíní yìí gbà kó gbá wàràwùrù ẹ jẹ́ ká wò ó ṣe rí i pé àwọn ìjọba yìí àǹfààní àti ohun tí wọ́n rí wọ́n kàn wọn ò fẹ́ forílẹ̀-èdè wọn ò fẹ́ jẹ́ kó orílẹ̀-èdè lọ ẹ̀yin ni ẹ wo bó ṣe wà Líkìmà ló wà ń gbàǹjà tó túmọ̀ sí wípé àwọn Fúlàní gan àwọn ọmọ wọn náà ìyà gidi ló ń jẹ àwọn ọmọ wọn náà tẹ̀dẹ̀ wá wò ṣé àwọn ọmọ tó jẹ́ pé ìyà ń jẹ wọ́n kékeré báwo ni ò ṣe ní yá wọn lára láti wá di agbésùmọ̀mí nígbà tó bá gàgà rí ibì kan tó máa ti sọ pé wá
a máa fún ẹ lóúnjẹ. Ẹ lọ wò ó sìn, àwọn agbésùnmọ̀mí sìn, àwọn ọmọ kéékèèké ni wọ́n ń train dìde. Kí ló fi mú wọn? Nítorí ìyà tí wọ́n ń jẹ lórílẹ̀-èdè Nàìjíríà yìí. Àbí torí èní náà, torí tá a bá wò ó dáadáa, ẹ rí i pé àwọn ará bíi wọ́n tún rìkúùtù àwọn ọmọ tó jẹ́ wípé ebi ló lé wọn débẹ̀. Báwo ni wọn ò ṣe ní ṣe òṣì? Àbí báwo ni wọn ò ṣe ní join ẹ̀ nígbà tó jẹ́ pé wọn ò rí nǹkan jẹ? Náà wọ́n tún wá wò gbogbo ọmọ Yorùbá, gbogbo ẹni tó dìde fún òmìnira ilẹ̀ Yorùbá, gbogbo ẹni tó dìde pàfẹ́ bọ́. Ṣé ẹ mọ̀ pé tá a bá pawọ́pọ̀ ló máa sunwọ̀n? Kọ̀ràn kó jẹ́ ká lọ mú Yorùbá tó ní amúkùn ẹrú ẹ wọ́ olókè lẹ́wọ̀ ẹ ò wọlẹ̀. Kọ̀ràn tó jẹ́ ká lọ mú kínní láti ìsàlẹ̀, tó yẹ ká lọ wú ìdí ìṣòro láti ìdí, ká wú tí gbogbo a ò ṣe ìyẹn. Ohun tí ò necessary làwọn àgbààgbà wa gan lé mú. Ẹ wo Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ jẹ́ á gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ. Bẹ́ẹ̀ ni o, Almighty God we have mercy on us the poor. Bẹ́ẹ̀ ni o, Ọlọ́run á ṣàánú àwa ni o, nítorí pé gbogbo ẹ̀jẹ̀ táwọn ará bí ń ta sílẹ̀, ẹ jọ̀ọ́ ṣé báwo la ṣe ń wá wọn Nàìjíríà? Let us come together. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká pawọ́pọ̀ kí a kojú ogun wọn Nàìjíríà yìí. Let's free ourselves from hopelessness of Nigeria by being firm in our self-determination. Nípa dídúró nínú self-determination tí ò ní sí wàhálà, tí ò ní sí ìjà, tí ò ní sí kankan. Ẹ wo yet ìgbà tó ti arrest Simon Ekpa yìí, ìyẹn ò lè stop kankan. Arrest Simon Ekpa ò lè stop kankan. Àbí ìgbà tó arrest Nnamdi Kanu ṣó dá wọn dúró ni? Gbogbo ọmọ Yorùbá ẹ rí pé bàbá wa olóyè Sunday Igboho, Ọlọ́run fún wọn ní ọgbọ́n, wọ́n rọra ń lò ó. Tí ò bá ṣe bẹ́ẹ̀ ni ẹ rí ìgbà táwọn Fúlàní tó pariwo pé ó jẹ́ kó mólè Sunday Igboho ní nígbà tó submit petition. Bàbá ń lo ọgbọ́n Ọlọ́run ni. Bàbá Professor Banji Akintoye, bàbá ikú ò ní pa yín. Bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. It is the Nigeria government that is really playing the people. Bẹ́ẹ̀ ni àwọn orílẹ̀-èdè Nàìjíríà yìí, àwọn ìjọba Nàìjíríà yìí ni wọ́n ń gbá wa bíi bọ́ọ̀lù. Ẹ̀yin àmì bàbá mi, ẹ share, ẹ like, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ yá àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation ni la fi ń sọ pé àgbẹ̀ oníroko títí kó gbàgbé lé, bó pẹ́ bóyá onílé àrèlé. God bless Yorùbá nation. Ó dàbọ̀.